ẹ̀yin èèyàn mi ẹ wò ṣe rí nǹkan kan gbé mi nínú ó ń gbé mi nínú gidi gan wọ́n á fẹ́ bí yín pé ṣé kí n sọ àbí má sọ ẹ wò àánú yín ṣe mí kí n tó lọ sọ nǹkan tí mo fẹ́ sọ ẹ bá wa bẹ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì pé ẹ fi ṣe Sunday Igboho lẹ̀ o torí kò sí nǹkan tẹ́ni ẹlẹ́ni ṣe fún yín o àwọn tó yẹ kẹ́ ẹ mú ẹ̀mí wọn o ẹ wò ó ṣèbẹ́yìn náà ti ń rí kíní tí mo gbé sójú kíní píṣọ̀ tí mo gbé síbẹ̀ yẹn ẹ ti rí nǹkan tó kọ síbẹ̀ àwọn tó yẹ kó mú nìyẹn tí wọn ò mú wọn o àwọn tó ń jíyàn gbé tó ṣe oríṣiríṣi rí wọn mú o ẹ tún wá ń fi àwọn sójà bí àwọn army whatever ẹ tún fi ń ṣe kinní fún wọn security fún ẹ tún fún wọn ní security àwọn tó ń pa àwọn ọmọ ènìyàn nípakúpa ní Nàìjíríà ẹ tún fi security tó wọn lẹ́yìn ẹ wò kò sí wàhálà o ṣàtìgbọ́ ojú ẹlòmíà fẹ́ bó bẹ́ẹ̀ ni ojú ẹlòmíà ṣe kìíní á fẹ́ lá ẹjẹ́ àtúnṣe lẹ́ẹ̀kan sí pé Nigeria government ẹ bá wa fi Sunday Igboho lẹ̀ ẹni tó yẹ kẹ́ ẹ mú ni kẹ́ ẹ mú ẹ jẹ́ kẹ́lẹ́ lẹ́ni ìjà yí orí ẹ̀ ṣàtìgbọ́ ẹ wò ẹ̀yin ọmọ Yorùbá ẹ rí pé mò ń tún sọ ẹ̀yin ọmọ Yorùbá àánú yín ṣe mí tẹ́ ẹ bá mọ̀ planet tí àwọn aráàbí ní fún yín ẹ wò ẹ̀rù á bà yín wọ́n ń ṣe mítìnì pẹ̀lú àwọn Nàìjíríà Army lórí ẹ̀yàn ẹ wò àánú yín mà ṣe mí o ṣèbẹ́yìn kan sọ pé ẹ máa tàn lè wò ó ayé ẹ̀ lẹ́nu bóyá kan tó ju bọ́ǹbù wàá bẹ̀ mí bì bóyá kan ti ní ju mẹ́wàá bá yín bẹ̀ yẹn ẹ jẹ́ á dìde kíá kẹjẹ́ ká gbàǹtà nígbà ká máa bá tiwa lọ kí kálukú máa lọ lọ́tọ̀ ẹ wò ẹ má jẹ́ sọ̀rọ̀ jùjàre ẹ̀yin èèyàn mi ẹ wá lọ gbọ́ bí bàbá Èkìtì bí wọ́n ṣe ṣàlàyé ẹ gbogbo ìgbà ni mo máa ń gbàdúrà fún bàbá yẹn pé kọ́ lọ́ọ́ bá mi fún wọn ní okun kọ́ bá mi fún wọn ní agbára bẹ́ẹ̀ ni ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n. jáde pé orí ìlú yìí kì í ṣe ìlú títí wa ògo wo ni ìran Yorùbá rí ló ń bẹ ayọ̀ wo ni ìran Yorùbá rí ló ń bẹ ṣé ìran Yorùbá rí ẹ̀tọ́ rẹ̀ lò ṣé ẹ̀tọ́ wa tẹ̀ wá lọ́wọ́ ohun tí mo fẹ́ kí gbogbo wa kájọ mọ̀ kádẹjọ rí gbọ́ nìyẹn kájọ wò nínú ọ̀rọ̀ àti nínú ìṣe pé àwọn tó ń bá wa fà á wọn à ń padà lẹ́yìn wa o tá máa ń tàn wá ẹ má jà tanra wa ó fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn ẹ̀yin bàbá ìyá àtẹ̀yìn ìyá yìí àwọn ọba ti tà wá àwọn ìjòyè ti tà wá àwọn olóṣèlú wa ti tà wá wọ́n kàn fi wá gba okùn ní Àbújá ni ó dẹ̀ ṣe ní láàánú nígbà tó bá tún gbé ọ̀rọ̀ election wọn dé àwa iná náà tó máa lò láti fi ba iye ara wa jẹ́ àwa iná náà ń lò tó bá ti ké 20,000 lé wa lọ́wọ́ 10,000 àwa fúnra wa làwa máa po ọjọ́ ọ̀la wa mọ́ yẹ̀pẹ̀ tó dẹ̀ jẹ́ pé àwọn tó bá wa jí sùn tó bá wa jì wọn ò ní èrò rere bó ti wò ó kéré mọ́ sí ìran Yorùbá ẹ bá wa bẹ̀ wọ́n ẹ jẹ́ ká bẹ̀ wọ́n ẹ jẹ́ ká jà lọ́rọ̀ ká jà lógun kán fi Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàálẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni Sunday Ìgbòho ṣẹ̀ ọ̀ràn wo ni gbó Sunday Ìgbòho ló dá tí ìran Nàìjíríà gọọmenti fi declare wanted ẹgbọ́n náà ṣé Sunday Ìgbòho nìkan náà declare wanted mo béèrè ìbéèrè kan lánàá ẹ mọ̀ pé mi ò kàwé àṣà ní ohun kankan táwọn èèyàn máa ṣe tá máa fi declare irú èèyàn bẹ́ẹ̀ wanted láwùjọ àtàbí lórílẹ̀‐èdè ìyáda kó jẹ́ lòtórọ́sì amúrọ̀bà tó ti ń wá kiri ìṣẹ̀dá ẹni tó ṣe fraud àti kidnapper pẹ̀lú àwọn terrorists ẹjọ́ èwo ni Sunday Ìgbòho ṣe ń bẹ̀ kò dàlúrú kò gbé kókè kò gbé heroin kò lu jìbìtì kò pààyàn kò dẹ̀ ní pé ẹni tó jáyé kó má jáyé ẹ̀ ohun tí Sunday Ìgbòho ṣe ni pé ẹ má pa ìran mi pé ènìyàn boni lára ó jaṣọ lọ ènìyàn pé kò sí ìlú tó lè gbé láyé tó dàbí orísun òun ẹ má pa àwọn èèyàn mi mọ́ ẹ
jọ̀ọ́ ṣé ẹ má pa àwọn èèyàn mi mọ́ ó yẹ kó dogun. Amos, you are welcome. Bàbá mi Adu Olúṣọlá Philip adára fún yín. Ọlákòfó àbí yes. Ẹ̀ṣẹ̀ wo gẹ́gẹ́gẹ́gẹ́ lọ́mọdé yẹn mọ́ṣẹ̀ that make Nigeria government declare him wanted. Tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá à ń pè ní olórí tí wọ́n rí mo ṣe program kan lánàá mo nínú wọn dùn sí. Bí ìyà ṣe ń jẹ ìran Yorùbá inú wọn dùn sí. Bí Fúlàní ṣe ń pa ìran Yorùbá lójoojúmọ́ inú wọn dùn sí. Bí wọ́n ṣe ń gba ẹ̀tọ́ Yorùbá lọ́wọ́ Yorùbá inú wọn dùn sí. Mo wá ní program àná náà ni mo ti sọ program méjì mo ṣe lánàá mo ti sọ ìkejì wípé the Fulani have Boko Haram, Fulani terrorists, Fulani bandits, Mahmudas, Meyeti Allah as a freedom fighters. Mo wá béèrè pé kí ni wọ́n ń gbà lọ́wọ́ wọn? Kí ni wọ́n ń gbà lọ́wọ́ Fulani tí wọ́n fi ní Boko Haram as a freedom fighter, Meyeti Allah as a freedom fighter, Mahmuda as a freedom fighter, X-Men as a freedom fighter. Kí ni wọ́n gbà lọ́wọ́ wọn tí àwọn yẹn fi kóra wọn jọ tó fi ní pé dára àwọn fẹ́ kọ̀yà fún ìran wọn. Ìran Yorùbá tán kidnap, tán pa wá bí ẹni pẹran, tán gé ojú ọmọ ọlọ́mọ, tán yọ oyún nínú aláboyún, tí wọ́n sọ ilẹ̀ wa di campground wọn. We don't have any freedom fighters. Nínú ẹni mo ti sọ pé lára ọmọ Yorùbá ẹ má bínú bò mí ṣe rí mo rojọ́ mọ́jú ni àrògbá ilẹ̀ wa ládẹ̀ máa rò pé lára èèyàn kan nínú ìran Yorùbá over 80 million population in Yorùbá bó tẹ̀ ti jẹ́ pé Fúlàní ti ń pa wá díẹ̀ ká lè máa reduce. Èèyàn kan tó dìde pé rárá wọ́n sọ fún pé ìran Yorùbá ò ṣe é nu ẹnu fún. Ó ní màá nu ẹnu fún ìran Yorùbá. Yorùbá ò ṣe é gbè níjà. Ó ní àwọn Yorùbá àtòdí òní tí mò ń wò yìí they are understanding Yorùbás. Mèmí máa gbè wọ́n níjà. Lójú ayé wa náà ni Sunday Igboho tó dìde. Torí pé he did not allow the Buhari to succeed nínú mission ẹ̀. Wọ́n declare wanted. Àwọn ọba wa ń wòran ní 2021 to 2022 àlọ́bá àwọn ọba kan. Wọ́n ní Buhari yìí ṣe Yorùbá kò aláwọ̀ ẹni ọba Yorùbá kankan láti bá wọn sọ̀rọ̀. Ṣé Tinubu náà bàbá wa Tinubu ti lọ ọdún méjì mẹ́? Ṣé bàbá wa Tinubu náà òun náà tún ṣe Yorùbá? Aṣíwájú Bọ́lá Ahmed yìí ṣe Yorùbá àbí? Ibi tí mò ń lọ rè bàbá mi Ọláyínká Bólúwájí ọ̀dà fún yín. Àgbàrá yìí fòkòtò eré ayé yóò ní fòyín lọ ẹ bá mi pín program ẹ mo fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn. Torí Yorùbá ní n tó pọ̀ n tó dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Láfi ní pé ẹja pakuru mọ́ kájọ dáadáa. We need our freedom. We need our freedom. Ó ṣe wá jẹ́ òfin Nàìjíríà. Ó ṣe wá jẹ́ ọmọ Yorùbá nìkan ló ń gbá màmá lórí. And táwọn bàbá wa máa sọ jáde síta wọ́n ní wọ́n Nàìjíríà wọ́n Nàìjíríà wọ́n Nàìjíríà wọ́n Nàìjíríà wọ́n dẹ̀ ń tìtì wa different way. Òfin Nàìjíríà ò gbá màmá ọmọ Fúlàní lórí ṣùgbọ́n òfin Nàìjíríà ń gbá màmá ọmọ Yorùbá lórí. Òfin Nàìjíríà allow the Fulani citizen to carry AK-47. Okay, sir. Òfin Nigeria allow the Fulanis to carry AK-47. Òfin Nigeria allow Fulani
láti lè personal business wọn ká máa fi yọ ọ́dà lẹ́nu bí ọ̀rọ̀ màálù tí Nàìjíríà gọọmẹ̀ntì gbà kárí. Òfin Nàìjíríà allow the Fulani to do whatever they like. Kama tọ́dẹ̀ máa lọ tí ò ní sí tó máa ṣẹlẹ̀. But òfin Nàìjíríà did not allow the Yorubas to carry AK-47. Òfin Nàìjíríà àwọn ìbọn táwọn bàbá wa máa fi pa ọ̀yà lóko tẹ́lẹ̀ tí wọ́n bá lọ́wọ́ ọmọ Yorùbá kan nísìnyí á ti dé police station lójọ́ tí ò bá lẹ́ni lẹ́yìn wọ́n á yí long kìíní yẹn ní police station wọ́n á yí sí pistol mọ́ lọ́wọ́ wọ́n á yí sí AK-47 tá a gbé AK-47 táwọn ọlọ́pàá máa gbé AK-47 síwájú ẹ̀ta ní kó máa ya fọ́tò. But òfin Nigeria allowed the Fulani to carry AK-47. It did not allow the Yorubas to carry AK-47. Òfin Nigeria allowed Fulani to kidnap the Yoruba in Yoruba land. But òfin Nigeria did not allow the Yorubas to go to the north and kidnap them. Òfin Nigeria allow the Fulani kaka wọnú igbó wa. Wọ́n dẹ̀ wọnú igbó wa, wọ́n dẹ̀ ṣẹ́kù lọ, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe tó bójú wọ́n máa pàtí bàbá ń bẹ̀. Before you know, wọ́n á ti pé bí 100 bí 500 nínú igbó wa. Ẹ̀ wọ́n máa bi wọ́n lérè pé ta ló fi wọ́n sí bíbá wa ní ṣebí we are Nigeria. But òfin yẹ o allow Yorùbá láti sọ lọ sí Kano, Katsina, Nigeria, Niger State. Káwa náà wọnú igbó wọn. Kápá gan bẹ̀. Àwọn bàbá gbogbo làwọn bàbá yìí rí náà rí. Òfin Nàìjíríà allow Fulani láti máa rìn bó ṣe wù wọ́n from Nigeria to Niger to Lake Chad to Senegal to Mali. But òfin Nàìjíríà ò allow Yorùbá láti lọ sí Benin Republic. Àwa tá à ń cross lámọ́ tójú wa rí. Wọ́n á dá wa dúró. Wọ́n dá wa dúró wá máa bí wílé rè pé ibo lẹ̀ ń lọ tó bá ní òun lọ sí Benin Republic ní òun lọ sí Kútọ́nù wọ́n á ní kí ló fẹ́ lọ ṣe lọ́hùn even say before you reach border tó bá ti pa àwọn security yẹn lọ́nà tó bá ní à mo fẹ́ dé sí Badagry or mo fẹ́ dé sẹ́mẹ̀ wọ́n á máa bí elérè pé kí ni iṣẹ́ lọ́hùn kí ló fẹ́ lọ ṣe lọ́hùn tó bá ló fẹ́ lọ kí ìyàn bẹ́ẹ̀ ni wọ́n á ní kó sẹ́ẹ̀dì nọ́mbà ẹni tó fẹ́ lọ kí ó yá call that person tó bá tẹ̀ jẹ́ pé ìdíròkó ló fẹ́ gbà wọlé call that person but Fulani wọ́n rìn wọ́n yan bó ṣe wù wọ́n even sef in the by Sẹ̀mẹ̀yẹ and the Badagry tó jẹ́ ilẹ̀ wa o tí àwọn Hausa bá fẹ́ cross sọ́dà side lọ́hùn wọn à ní attack wọn à ní question wọn. Bàbá mi Gani Olóyèdé ó tọ́jọ́ mẹ́ta Ismail àìní ọlá yìí ò ní wọ mi àgbàdá kì í fòkòtò ilé ayé yìí ò ní fòyín lọ. Kí ló dé tí àwọn bàbá yìí mọ̀ pé tán bá ṣòfin ní Nàìjíríà ọmọ Yorùbá nìkan ló ń jìyà ẹ̀ tẹ́lẹ̀ sì tún pariwo wọ́n Nàìjíríà ṣé it is a sin òyìnbó mi bá ṣe sọ ẹ máa gbà bẹ́ẹ̀ o ó máa wù mí kí n máa wọ́ọ̀ṣì òyìnbó bó ṣe wù mí ni o ṣé ẹ̀ṣẹ̀ ni kẹ́nìyàn dìde kó ní ẹ má pa ìran mi mọ́ tí àwọn bàbá wa ò dẹ̀ lè ṣe kankan nígbà tí Nigeria government tó declare wanted. Ṣé ẹ̀ṣẹ̀ ni pé ẹ má pa àwọn èèyàn mi mọ́ tí Nigeria government tó kà sí ẹ̀sùn ṣíṣẹ́dẹ̀ Igboho lọ́rùn. It showed that the country that we say that we belong to Nigeria, àbí? That country that say we belong to. Wọ́n fẹ́ pa wá tẹ́lẹ̀ ni. Bí wọ́n ṣe rí ẹni tó jáde síta pé ẹ má pa ìran mi mọ́, inú wọn ò dùn. I always say it. Torí wípé Sunday Igboho allow wọn láti mú mission wọn ṣe lórí ọ̀rọ̀ Yorùbá. Bóyá gbogbo àwa tá a pera wa ní Yorùbá tá a wà nílé bí àbá ti kú tán. Àwọn tó wà nílé òyìnbó ní bá kú. Àwọn náà ò ní lè wálé mọ́. Nígbà tó bá rí pé àwọn tó wà lé ikú ń pa wọ́n lẹ́wọ̀rọ̀ wọn ò ní lè wálé mọ́. Àwọn ayé adákẹ́sọ̀ ọ̀hún
wọn ní rí lédè mọ́ bí àbá ti kú tán tí Sunday Igboho bá jáde síta ṣé ẹ̀ṣẹ̀ ni tí ẹ má pa àwọn èèyàn mi mọ́ àwọn bàbá wa tó dákẹ́ àwọn tá à ń pè ní àròlé Oòduà aṣojú Oòduà amúgbálẹ́gbẹ̀ẹ́ Oòduà ọ̀tún Oòduà òsì Oòduà àárín Oòduà àwọn ló jáde tó sọ wípé Sunday Igboho yẹn ti lágídí jù àwọn sọ fún kò gbọ́ ni sókè Sunday Igboho náà bá fi ìran ọmọ Yorùbá lẹ̀ kí Fúlàní máa dúwa bí ẹni dú ẹran lọ mẹ́tẹ̀ sọ̀rọ̀ yẹ o ìlú sì kú ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ lọ́ba ń gba yìí o tí ìlú bá ti tú kò sí yìí lára ọba mọ́ ẹ̀gbọ́n mi bí tí ìlú bá ti fọ́ká kò sí tán pè ní yìí lára ọba mọ́ ẹ bá mi ẹ ṣó lọ́ọ̀fù ẹ bá mi share program yẹn jọ ẹ jẹ́ ó débi tó yẹ kó dé ẹ jẹ́ ó débi tó yẹ kó dé mò ń bọ̀ láti ìrìn àjò tí mo lọ ní ìjẹta wọ́n wá rí píṣọ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà nínú mọ́tò mi ọlọ́pàá yẹn wá ń wò ó ń wojú mi ẹ má bínú ó ń wò ó ń wojú mi àtúrẹ́rìn èmi náà tún fẹ́ ní pàdé ẹ̀ nígbà tó yá wá ṣẹ́wọ́ sí mi pé kí n wá ọ̀gá ẹ̀ tó wà ń bẹ̀ ẹni tó lédìí wọ́n wá sọ pé what happen ó ní ọ̀gá I'm coming ó wá mú mi lọ sẹ́yìn boot ó lọ sẹ́yìn mọ́tò ó ní bò ní máa ṣe jẹ́ sí mi mo ní máa ń wo ó ní Ìgbòho ṣàní aláàánú àwa mẹ̀kúnnù mo wá ní ọ́fíìsà ó ní aláàánú wa ni ó ní aṣọ burúkú tó kó sí wọn lọ́rùn yìí ni aṣọ burúkú tó kó sí wọn lọ́rùn yìí ni ó ní odidi ọ́fíìsà ó ní inú ìgbèkùn ní Yorùbá wà ó ní àwa lórí ọ̀fẹ́ àti pariwo síta àwọn olórí ọ̀fẹ́ ó ní it is a pity that we have somebody like Sunday Igboho tó dìde tó lóun fẹ́ gbé ìran Yorùbá níjà kan má pa wá nípakúpa mọ́ tí Nàìjíríà gọọmẹ̀ntì gbógun ti tí àwọn bàbá wa dákẹ́ tó dẹ̀ ń wòran ó ní he showed that ìfẹ́ wa ò sí lọ́kàn wọn mo ní ọ́fíìsà what do we do ó ní a ò ní jẹ́ kó sú wa ò ní jẹ́ kó rẹ̀ wá náà ni torí Nàìjíríà ó ní tí a bá rí ọmọ Yorùbá kan tó bá lóun gbádùn Nàìjíríà lọ́wọ́ ìsáyédà kó jẹ́ àwọn olóṣèlú yìí tí wọ́n ń forúkọ Yorùbá ń gba okùn lọ́dọ̀ àwọn Fúlàní tàbí onítọ̀ ń jẹ́ amúrọ̀bà tàbí ó jẹ́ 419 tàbí ó jẹ́ yahoo ó ní ọmọ Yorùbá tí ò bá ti ṣe yahoo ó ní nínú pákáleke ni everybody wá ti ń jẹun ó ní kò dẹ̀ rí bẹ́ẹ̀ ní north ó ní bàbá ó ní kò tí ì pé oṣù mẹ́fà tán sẹ́ǹdì mi wá sí bíbá ẹ̀ ó ní north ló ń wà tẹ́lẹ̀ ó ní kí ló dé tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ó lè dìde ó ní bàbá I will send something to you mo ní mi ò lè fún yín nọ́mbà mi ó ní ẹ fún mi ní nọ́mbà yín kò sí tó máa ṣẹlẹ̀ and I'll give him my number ó wá sẹ́ẹ̀dì kankan sí mi láti ìjẹta yẹn ló ti rún mi nínú pé it is true that the Yoruba will surround by wicked leaders. Yoruba, the majority àwọn ọba tó wà ní ilẹ̀ Yorùbá lẹ́ni I can say it 85 of them they are wicked. 100% of those people call themselves a political leader in Yoruba land they are wicked. Ó wá sẹ́ni tó sẹ́ni sí mi rè ó ń lẹ́wọ̀ yìí màá kà bí mo ṣe lè kà á ẹ ṣáà mọ̀ pé mi ò gbóyìnbó. Ó ní Ado Aleru hold a meeting with Nigeria Army and other security operative àbí ó ṣàpè wá kan
ọ̀nkọ́ bá kan o ẹni yẹn rèé òun rèé ó wá tẹ̀síwájú ó ní Ado Aleru the notorious bandit kidnapping Ado Aleru the notorious bandit kidnapping who recent on the wanted list of Nigeria security force as again surface public this time leading a peaceful meeting in Damusa local government area of Katsina State. Pẹ́pẹ́yẹ bímọ ó ràgàbọ̀ ọmọ ẹ̀ ràgàbọ̀ wá Elédùmarè títí dọjọ́ alẹ́. Àwọn Fúlàní wọ́n ti ràgàbọ̀ aṣọ àwọn Nàìjíríà mi lẹ́ ń wò yẹ o èmi kọ́ ni security officer ló tẹ̀lé sí mi o òun lẹ́ wò yìí bàbá mi gbadé ṣeré dáadáa fún yín ojú òní tì yín àgbàrá yìí fòkòtò ilé ayé yìí ò ní fò yín rú ní ló ń gbé sọnù bí ó ṣe bí ọmọ Bídèmí Bólújókòó good morning sir rí ànúgbà òun lẹ́ wò yìí Ado Aleru a notorious bandit kidnappers have meeting mo ti tẹ̀ dànù mo ti tẹ̀ máa wárí oh God mi ò ní rí ka dáadáa níbí báyìí ṣó fẹ́ mú nǹkan ni ó yá wá mú. Ore wọ́n tọ́kọ sọ́dọ̀ ní wanted bandit kidnapping Ado Aleru hold peaceful meeting with Nigeria Army and other security officers. Ore o kidnapper bandit tí ó wà lára list wanted nínú ọ̀dọ̀ àwọn Nigeria security ó rìn ó yan falala tó jẹ́ pé security tó ń gbé káàkiri Nigeria Army ní Ore Nigeria Army ó lẹ́wọ̀ yìí Nigeria Army ni o Nigeria Army wọ́n ní the pen army at front lead peaceful concerted between Fulani leaders Fulani ṣe leader náà fẹ́ kọ́ ní àbí Fulani and the other community Fulani leader and other community was attended by personnel on Nigeria Army community leader and separate bandit group including Aleru faction. Ẹni tó jẹ́ kidnapper olórí ọ̀fẹ́ àti máa yan falala with Nigeria security in Nigeria from Katsina State. But Sunday Igboho tí ò jẹ́ kidnapper tí ò jẹ́ armed robber tí ò jẹ́ terrorist Nigeria government declare him wanted. The majority of the Fulani to today wọ́n wá kí ọ̀tá Sunday Igboho kú àwọn ló dẹ̀ máa kú gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ ọ̀tá Sunday Igboho ilẹ̀ máa lanu àgbẹ̀ ẹ̀jẹ̀ wọn. Ètò máa kúkú àrà ètò máa kúkú plane ètò máa kúkú mọ́tò ètò máa sùn tí ò ní jí àṣẹlẹ̀. Ore àìgbóyìnbó ló dùn mí o wọ́n kọ́pọ̀ tó pọ̀ rẹpẹtẹ àwọn tó attend ẹ̀. Ore this is the first time Alebaro will see holding peaceful talk with community how to deal with Yorubas ní mẹ́tẹ̀ẹ̀ta lọ ṣe. Peaceful talk with community and the government, but she has again been attacking innocent community. Ore aṣọ kílẹ̀ bá lọ́nà yẹ aṣọ Nigeria Army. Ore aṣọ kílẹ̀ bá yẹ Nigeria Army. Ore o ṣẹ́rí. Ore
kẹ́ lè mọ̀ pé kì í ṣe pé tó bá yá wá ní àwọn ọmọ Sunday Igboho àgbélẹ̀rọ ìròyìn náà ń gbé wá eléyìí ń ṣàgbélẹ̀rọ òun rèé ẹni bá fẹ́ kí sẹ́ndì ẹ̀ sí òun máa sẹ́ndì ẹ̀ sí òun lẹ́ ń wò yìí you see am with AK-47 eléyìí gan tó máa jó eléyìí ju AK-47 lọ tó dì ń bí báyìí ṣe ń wò torí pé ó jẹ́ ọmọ Fúlàní òní níbi tó ti ń sọ̀rọ̀ ṣe ń wò Nàìjíríà mi lẹ́ ń wò lẹ́yìn ẹ̀ Nàìjíríà mi lélẹ̀ Nàìjíríà mi rè òní ó tún rìn pẹ̀lú security ẹjọ́ ẹ máa bá mi share ẹ máa bá mi tẹ love and like wọ́n ti ń flag program yẹn jọ ẹ máa bá mi tẹ love and like ẹjọ́ èrè ìdí tí àwọn ọmọ Yorùbá ìyá mi great Olúṣòótọ́ ẹ ní dààmú lórí ọmọ láṣẹ Olódùmarè ẹ máa bá mi tẹ love and like ẹ já pariwo lé àwọn bàbá yẹn pé ìkà ni wọ́n kàn fi Sunday Igboho lọ́rùn lẹ̀ kàn fi Olóyè ọmọ Adéyẹmọ lọ́rùn lẹ̀ táwọn bá láwọn ò lè jà fún ìran Yorùbá tàbá wá rẹ ẹni tó lè jà fún ìran Yorùbá tó ní ikú òjijì òtọ́ sí ìran Yorùbá ṣèbíṣe ló yẹ kán gbárùkù tì ní ṣèbíṣe ló yẹ kán fún ní full support now this man mo tún rí nìkan mi báyìí àìgbòyìnbó Buhari ayé ò ní dá òun ló stop education mi ta ló ń pè yín mi ò entertain ẹni kan náà wọ́n ní deadly attack have risen across Zamfara state with bandit a group of Ado Alero ó ti pẹ́ tó ti wà lẹ́nu iṣẹ́ yìí o in 2019 the state government signed a peaceful agreement with this Alero Bayero wọ́n declare wanted o nígbà yẹn o but now wọ́n wá declare wanted wọ́n nígbà tó wá declare wanted ṣan ó wá àwọn sójà wá ń tẹ̀lé lẹ́yìn kiri òun lẹ́ ń wò yìí òun rèé o ṣẹ́rí òun rèé o notorious bandit kidnapper bó ṣe ń pàrédì ní Katsina ló ń pàrédì ní Adamawa pẹ̀lú Yobe Adamawa and Yobe but now recent ó wá ní mítì pẹ̀lú Nigeria security tí àwọn àmì wà ń bẹ̀ pẹ̀lú àwọn community wọ́n ní wọ́n pè ní peaceful meeting. ẹ máa bá mi tẹ love and like bàbá mi Usman Wahab adára fún yín ojú òní tìyín agbára kìí fò kòtò ire ayé yìí ò ní fò yín ru wọ́n ń bínú orí ni wọ́n àdẹ́ ń pòun mágógó lẹ́nu bandit tó confam tán declare wanted ó rìn ó yan falala with Nigeria army tán secure káàkiri àwọn Buhari ti parí iṣẹ́ yẹn wọ́n rí àwọn bandit yẹn gẹ́gẹ́ bí ohun èlò ìjà to fight the Yorubas wọ́n rí wọn gẹ́gẹ́ bí ohun Musa Garuba mo gbé síta lánàá ó ní Boko Haram Fulani Esma Fulani bandit they are freedom fighter for the North Nigeria gbogbo wa lárí wọ́n rí àwọn bọ́ọ̀sì yẹ gẹ́gẹ́ bí ohun èlò nígbà táwọn bá fẹ́ bá ìran Yorùbá fàájà gidi olófin ní bandit tó ti ní rẹ́kọ̀dù pé ó ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní jàǹbá ó ti ní ẹ̀ka lóríṣiríṣi. tó bá jẹ́ pé mo jáde síta tí mò ń kí wọn ní méje mẹ́jọ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni o tí mò ń kí oríkì wọn tí mò ń yìn wọn nínú ìyà nínú ìwà burúkú ìwà òṣì tán gbé dání wọn àná máa flag program mi ẹjọ́ bàbá Èkìtì nílò ìrànlọ́wọ́ yín kémi náà ní wive nílé kí ni wive yẹ
àwọn tó ń lò ó ẹnìkan ti sọ fún mi wọn tó bá jẹ̀yẹ ni wọn nẹ́tíwọ̀kì tán ń ṣe bẹ́ẹ̀ kò ní dúró kò ní rí bẹ́ẹ̀ ẹni ọlọ́run bá bò kó bo àwa káwa náà ní kíní yẹn ká lè máa lè lórí ọ̀fẹ́ àti máa gbé káàkiri torí ta báńkì wọn ní méje mẹ́jọ wọn ní rí títí wá rò mo ń sọ̀rọ̀ lọ pé pẹ́pẹ́yẹ bímọ ó dàgà bọ́mọ títí ẹ̀ máa tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí is from Katsina State. Katsina ni o Katsina náà ló ti wá o Àdó excuse me Àdó Alérù the notorious bandit kidnappers tó jẹ́ pé iṣẹ́ tó yàn láàyò ni pé kó máa kidnap àwọn èèyàn kó máa gba ransom lọ́wọ́ àwọn ènìyàn ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá who supplied this man Nigeria army uniform tó jẹ́ pé tọ́mọ Yorùbá wọ́n na gẹ́ẹ̀ kan bóyá Èkó náà ti mú báyìí ẹni gẹ́ẹ̀ ẹni bóyá Ìbàdàn torí pé ó wọ orú aṣọ yìí ó wọ ṣòkòtò ẹ̀ àwọn àmì méjì dẹ́ pàdé lọ́nà wọ́n dẹ̀ fún gẹ́ẹ̀ ní ìfàsẹ̀ wọ́n nà bí ẹni máa kú wọ́n pàdé bọ́ ìkan bóyá club house ni wọ́n máa ná bọ́ yẹ o òun ni notorious armed robbers and notorious kidnappers ló wọ̀ ń bí báyìí o tí ò sí ní tó ṣẹlẹ̀ táwọn bàbá wa dẹ̀ tí wọ́n sì ń pariwo tí wọ́n sì ń promote wọ́ Nàìjíríà tàbá ní nǹkan ti ṣe wá àwọn ọmọ Yorùbá nǹkan ti ṣe wá. This man was a kidnapper that they declare wanted by Nigeria government. Notorious kidnapper declare wanted. Abeg gbọ́ mi. Nigeria declare this man wanted. Notorious kidnapper. But òun rìn pẹ̀lú Nigeria mi náà àwọn Nigeria mi ló dúró gẹ́gẹ́ bí security fún. Tó tún wá ó tún lórí ọ̀fẹ́ láti máa ṣe mítì káàkiri. Wọ́n pè ní peaceful meeting. Tó dẹ̀ ti pa ọ̀pọ̀lọpọ̀ several people. Ó ti dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ légbodò. Sunday Igboho pààyàn o. Sunday Igboho ṣe fraud o. Ẹjọ́ Sunday Igboho gba ransom lọ́wọ́ ẹnikẹ́ni o. Sunday Igboho lu ẹnikẹ́ni ní jìbìtì o. Ohun tí Sunday Igboho dúró lé lórí ni pé ẹ má pa ìran Yorùbá mọ́. Tó bá ti jẹ́ pé ẹ fẹ́ máa pa wá nípakúpa ni ẹ jẹ́ kóníkálùkù kó kẹ́kọ̀ọ́ bàbá ẹ̀ kó lọ máa jẹ́ fún ara ẹ̀ kóníkálùkù kó dọ́mú ìyá ẹ̀ gbé. They declare Sunday Igboho wanted. Wọ́n ní kò ní orí ọ̀fẹ́ àti rìn bó ṣe wù ní ìran ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá. Ẹni tí Ọlọ́run gbé dìde gẹ́gẹ́ bí olùgbàlà tó dẹ̀ volunteer ara ẹ̀ láti jíṣẹ́ yẹn fún gbogbo ọmọ Yorùbá. Tí àwọn Nigeria government declare him wanted torí pé oníkà má pa ìran Yorùbá mọ́. Ṣé ẹ ti mọ̀ pé sáìn nìyẹn pé Nigeria government himself wọ́n fẹ́ pa ìran Yorùbá run? So ẹni bá dìde tó bá ní ká ẹ má pa ìran Yorùbá run ẹni yẹn máa dún gẹ́gẹ́ bí ọ̀tá wọn. Ẹ̀yin ò rí bẹ́ẹ̀? Àbí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin olóye ẹ̀yin ọ̀tọ̀kùlú tẹ́ ka ojú ìwé tẹ́ tún ka ẹ̀yìn ẹ̀ bóyá ẹ lè sọ ẹ̀ṣẹ̀ tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣẹ̀ tó fi warranty kan declare wanted ẹ̀ṣẹ̀ tí Sunday Ìgbòho ṣẹ̀ tó fi jẹ́ wípé ikú ni Fúlàní ń lé sí lójoojúmọ́. Bàbá mi kan pè mí ó ní number 1 ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ni pé àwọn Fúlàní mọ̀ọ́mọ̀ plant Sálísù Ìbàràpá bẹ́ẹ̀ ni Sẹ́ríkì Ìbàràpá yẹn wọ́n mọ̀ọ́mọ̀ plant ẹ̀ sí bẹ́ẹ̀ ni òun lálága wọn òun ni general overseer àwọn Fúlàní ní ilẹ̀ Yorùbá pé a single man tọ́lọ́run ọba mi wà lẹ́yìn ẹ̀ Sunday Igboho lè ṣí nídìí pé ibi tí Sunday Igboho ti di ọ̀tá Fúlàní nìyẹn. Sunday Igboho tó ń jà pé kí ìran ilẹ̀ Yorùbá kó bá lè nísinmi
tí àwọn Fúlàní gbógun tì tán declare wanted. Bàbá wa Bọ́lá Ahmed wà ń bẹ̀. I could remember nígbà tí wọ́n arrest ẹni tó jẹ́ olórí Miyetti Allah, mo ti gbà Bádéjọ́, kò mọ̀ páàrin bí oṣù bí méjì tí bàbá Tinubu release ẹ̀ ó rìn ó yan falala o. Àwọn Miyetti Allah yẹn lẹ́yìn ìgbà tán release ẹ̀ ó tún lọ ṣe another video tó tún lérí fantafanta ń bẹ̀. We want to know the offense of Sunday Igboho that make Nigeria government declare him wanted. Tẹ́ fi gbẹ́kẹ̀lé gbogbo àkáǹtì ẹ̀. Okay. Àwọn kan sọ pé government is a continuity. Àbí ibi tí Buhari gbede bàbá wa Tinubu ń gbé lọ. Iṣẹ́ tí Buhari ṣe kù bàbá wa Tinubu ló fẹ́ parí àbí. Bàbá wa Tinubu wá di ọmọ náà làárán síná. Bàbá wa wá di àtùpà tí ń tanná fún aráyé tí ò rí náà ìdí ẹ̀tàn. If Buhari can defend this man tó ra gàbó ẹni tó declare wanted tó rìn tí army tó wà lọ́dọ̀ ẹ̀ tó rìn tí àwọn àgbààgbà Fúlàní tó lọ ń bá ṣe mítì papọ̀. Outcome of the meeting wọn kọ síta o. N tọ́ka sọ fún wa náà ni pé they have meetings with Ado Bayero àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mo gbà á. They have meeting with Ado Bayero. The outcome of the meeting, nobody know. Outcome of the meeting, ẹ sọ ní mọ́ o. Àjọ ní kọ̀ọ̀kan mọ̀. Síbẹ̀síbẹ̀, àwọn bàbá wa, àwọn ìyá wa, wọ́n dẹ̀ sì dúró nídúró pé Sunday Igboho ọ̀tá wọn ni torí ìjẹkújẹ tó ń jẹ nínú Nigeria government. Ẹ ti gbàgbé tí àlọ́ bá lọ àbọ̀ọ́bọ̀. Ẹja bára wa sọ òdodo ọ̀rọ̀. Ẹja pariwo lé àwọn bàbá yẹn lórí. Àwọn bàbá wa tó jẹ́ pé lójoojúmọ́ náà ń dàgbà sínú ìwà ìbàjẹ́. Àwọn bàbá tó jẹ́ pé lójoojúmọ́ náà ń jí gìrì sínú ìwà ìkà. Àwọn bàbá tó jẹ́ pé lójoojúmọ́ ni oró inú wọn pọ̀ sí tí ìfẹ́ ìran Yorùbá ò sí lọ́kàn wọn. Àwọn bàbá tó jẹ́ pé ìlú bámúbámú làwọn yó. Àwọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Wọ́n mọ̀ o. Òjò péwé kókò lọ̀rọ̀ wọn. Wọ́n ní bó bá lè ya kó ya. Òru gbogbo wa la rántí ọmọ yìí, ọmọkùnrin yìí. Gbogbo wa la rántí ọ̀rọ̀ tó sọ. Tó bá jẹ́ ọmọ Yorùbá kan ni wọ́n á ti gbé orin òun yan falala o. Àwọn bàbá wa dẹ̀ yìí ń sọ pé wọ́n Nàìjíríà. Àwọn bàbá wa dẹ̀ ń dàgbà nínú ìwà ìbàjẹ́. Wọ́n ń dáná sun orísun wọn. Ẹja bí wọ́n léèrè. Tí bá dé Àdó bá lérò àbí kí ló porúkọ ẹ̀ bá ní orí ọ̀fẹ́ àti máa rìn máa yan falala nílùú. Irú ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀ that Sunday Igboho tí ò fi ní freedom láti rìn bó ṣe wù tí ò bá jẹ́ pé ìwà ìkà àwọn bàbá tá à ń wò gẹ́gẹ́ bí bàbá tó jẹ́ pé apanilẹ́kúnjayé ni wọ́n. Ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn wọn. Wọ́n ṣe inú dídùn sí pípa tán pa ìran Yorùbá. Mo ti sọ fún yín pé wọ́n fi alẹ́ títí wọ́n fi ń ba ọjọ́ ọ̀la Yorùbá jẹ́. Wọ́n fi ìrọ̀rùn wọ́n fi ń dáná sun ògo Yorùbá. Ẹja pariwo lé wọn lórí. Nigeria government must leave Sunday Igboho alone. Sunday Igboho is not a criminal. Ẹ gbà wá lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu o. Torí wọ́n ní continuity ní ìjọba. Tí bàbá Tinubu bá lè máa lọ sí ọdún tó bá ṣe oṣù yìí náà ni. Ṣé kò ti pọ́dún méjì ni? Mélòó gbàjọba náà? Ó ti pọ́dún méjì. Tó bá yìí lè iṣẹ́ búburú tí Buhari ń ṣe ní ilẹ̀ Yorùbá tí bàbá Tinubu bá lè máa kọ̀ntínú ẹja pariwo pé ẹ gbà wá lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu o kó fi Sunday Igboho lọ́rùn lẹ̀. Sunday Igboho was not a criminal. Self-determination was not a criminal.
bàbá Tinubu ti jẹ́ kan nínú àwọn tó ń kó wa kiri lẹ́kọ̀ọ́ ńgbà kan rí pé ajìjàǹgbara fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. bàbá Tinubu ti wà lára àwọn tó ń kó irú àwa yìí kiri nígbà táwa wà lẹ́kọ̀ọ́. ajìjàǹgbara fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. kí ló dé tẹ́ ẹ̀ ń fẹ̀tọ́ Yorùbá ń du Yorùbá? kí ló dé tẹ́ ẹni tó dìde tó sọ pé ẹ má pa ìran Yorùbá mọ́ tó wá jẹ́ pé òun ló wá di ọ̀tá yín? ẹ gbà wá lọ́wọ́ wọn, ẹ gbà wá lọ́wọ́ wọn, kàn fi Sunday Igboho lọ́rùn lẹ̀. tí ò bá jẹ́ pé ikú náà ń wá fún ìran Yorùbá lóòótọ́ àti lódodo. ẹ gbà wá lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá tán rí òtítọ́ ọ̀rọ̀ tí wọn ò lè sọ. ẹ gbà wá lọ́wọ́ àwọn Afẹ́nifẹ́bi tí wọ́n ṣojú tí wọn ò lè ṣẹ̀yìn. that they use orúkọ Awólọ́wọ̀ láti gun ládà tó gun ládà tán ré. wọ́n tó bá jẹ́ pé wọ́n tẹ̀ rí ládà lulẹ̀ níṣẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ gun ládà lẹ́yìn wọn á mọ̀ bó ṣe máa gbé ládà. á gbé ládà sára wọ́ ege. wọ́n fa ládà sókè ni wọ́n wá gé wọ́n ládà yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ kí àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn ká má lè rí ládà gùn. àwọn ní ìran àwọn tó pọnmi tó ń rú omi. ẹ gbà wá lọ́wọ́ wọn. àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ á ké gbàjarè. Nàìjíríà yìí ṣe lé wa, kàn fi Sunday Igboho lọ́rùn lẹ̀. rí ohun tí a mú wá fún wa lénìí, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell sílẹ̀ tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí i títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.